opó ni kéṣe ní iṣu ní tó jẹ́ iṣu gangan ni wípé àwọn qualification ta kọ́kọ́ tó síwájú kọ́mọbìnrin ó ní muslimati mu'minati qanitati abidati sáìyàtì ojúwọ́jú sẹ̀fọ́fẹ́ fún ọba adẹ́dà torí pé kí ni ọgbàgbọ́ nítorí náà ó kóraró ní tọ́lọ́wọ́n bá ṣe lẹ́tọ̀ọ́ fún gan ó kóraró lórí rẹ̀ kọ̀tán gbogbo ẹ̀ yóyóyó tó ti bó ṣe rẹwà tó ọ́ṣọ́ra rẹ̀ ọ́n sẹ̀sì ó múra sẹ́sì ọ́n páyà ọlọ́run bá èyí ò ní credential ìyá wa Khadijah radiyallahu anha opó ni lẹ́ẹ̀mejì ó fẹ́ kọ àkọ́kọ́ ọkọ yẹn jáde láyé ó fẹ́ ọkọ èkejì òun náà jáde láyé ó lè bímọ fọ́kọ̀ọ̀kan nú wọn ta ló bímọ tó lẹ́ẹ̀dẹ̀ jíṣẹ́ sallallahu alaihi wasallam ọmọ méje lò jíṣẹ́ sallallahu alaihi wasallam bí mẹ́fà ní ti ẹnu wọn kìí ṣẹ́yìn nìkan ọba adẹ́dà ọ̀ràn màláíkà láti sánmà kéje ipé kí màláíkà Jibril lọ́lọ́mbà ń sálámà sí Khadija ipé wọ́n sálámà sí o kọ́ máa wọ̀rí o ó ti pèsè àlìjánà fún lókè o kọ́ mọ́ ti kù ní orímbọ̀ ọlọ́run ti sẹ́tù tiẹ̀ kó tó lọ radiyallahu anha so gbogbo wọn ayún ìtawà náà kìí ṣòun ní iṣu lọ́dọ̀ ọba adẹ́dà tó pàtàkì òun gangan ní kíni obìnrin ó nípa ẹ̀ ọlọ́run ọba torí tí ọba nísì táà bá fẹ́ gbé nǹkan kí náà àkọ́kọ́ wá ilẹ̀ tó lára dámbá ń pàjùbà torí wípé kí ẹ̀kan ọmọ bá dalẹ̀ láàmú tá a fẹ́ gbìn síbẹ̀ àbíbẹ́ ilẹ̀ tó lọ́ra ìlọ́ra obìnrin òní kọjẹ́ olùgbàgbọ́ òdodo kọjẹ́ mùsùlùmí kọjẹ́ lẹ́sìn kọpáyà ọlọ́run ọba gbogbo ètò kò ní gbogbo nǹkan tó bá ní tí ọba ti ní kò ní nǹkankan kò ní nǹkankan